Wike àti Mákindé fa PDP ya. Níbi tí ọ̀rọ̀ dé báyìí, bóyá ní ẹgbẹ́ òṣèlú PDP yóò bọ́ nínú fàákájà tí yóò ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà lọ́sẹ̀ tí a fẹ́ mú yìí o. Bí ẹgbẹ́ náà kò bá já putuputu yóò sì já sí méjì lọ́gbọọgba ṣáá ni. Ọ̀rọ̀ ti dé ojú ẹ̀ báyìí débi pé àwọn méjì tí wọ́n fa ìtàn ẹgbẹ́ náà níkọ̀ọ̀kan báyìí ní Nyesom Wike àti àwọn èèyàn tiẹ̀ pẹ̀lú Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn èèyàn tòun náà. Bó bá jẹ́ ohun gbogbo lọ bó ṣe yẹ kó lọ ni ọjọ́ ajé Monday 30 oṣù kẹfà yìí ló yẹ kí ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ náà tí wọ́n ń pè ní National Executive Council tàbí NEC wáyé. Níbi ìpàdé yìí ni wọn yóò ti fòpin sí gbogbo rẹ́gbẹrẹ̀gbẹ tó ti ń fa ẹgbẹ́ náà sílẹ̀ láti bí ọdún 5 sẹ́yìn tó sì di pé ẹgbẹ́ náà kò rídìí jókòó bí ọmọ rí igbá tí àwọn ọmọ ẹgbẹ́ ń ya lọ lójoojúmọ́ tí ohun gbogbo sì tójú àwọn àgbààgbà ẹgbẹ́ náà bàjẹ́ pátá. Bí ẹgbẹ́ náà bá rí ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ wọn yìí ṣe, ó dájú pé ohun gbogbo ni yóò yanjú tí iyán yóò sì di àtúngún tí ọbẹ̀ yóò di àtúnṣe fẹ́gbẹ́ wọn. Àmọ́ ẹnìkan wà tí kò fẹ́ kí ìpàdé yìí ṣe ṣe o. Ìyẹn náà ni Nyesom Wike, ọkùnrin tó takú pé PDP lòun àmọ́ tó ń bá ààrẹ Bọ́lá Ahmed aṣáájú ẹgbẹ́ APC ṣiṣẹ́. Kì í ṣe èní kì í ṣe àná tí Wike ti ń lérí pé ìpàdé àwọn ẹgbẹ́ náà kò ní í ṣeé ṣe pé kò ní wáyé nítorí òun náà mọ̀ lọ́kàn ara ẹ̀ pé tí ìpàdé náà bá wáyé ohun gbogbo yóò yí padà lẹ́ẹ̀kan náà ni. Ohun tí èyí yóò fi rí bẹ́ẹ̀ ni pé agbára tí Wike ń lò lórí adelé alága ẹgbẹ́ náà tó wà níbẹ̀ báyìí àti akọ̀wé ẹgbẹ́ náà irú agbára bẹ́ẹ̀ kò ní í sí mọ́. Àwọn apàṣẹ ẹgbẹ́ náà yóò lè mú akọ̀wé àti alága tuntun. Àwọn aṣáájú ẹgbẹ́ náà ti ní adelé alága tí àwọn ní báyìí Umaru Damagum àti akọ̀wé àwọn Samuel Anyanwu. Wike ni wọ́n ń ṣiṣẹ́ fún nítorí nígbà tí ìràwọ̀ Wike ń tàn nínú PDP ni wọ́n yàn wọ́n sípò náà títí dòní ló sì ń pàṣẹ fún wọn. Àṣẹ tó bá sì pa ni wọ́n ń tẹ̀lé lọ́jọ́kọ́jọ́. Níbi tí wàhálà sì wà gan nìyẹn. Ajá kì í rorò kó ṣọ́ ojúlé méjì, àmọ́ ní ti Wike ajá ẹ̀ ń ṣọ́ ojúlé méjì ni torí bó ti ń bá Tinubu APC ṣọ́lé ẹ̀ bẹ́ẹ̀ náà ló lóun ń ṣọ́lé fún PDP. Kò sì yàtọ̀ sí ẹni tó ń pe olè wá jà tó tún pé kí olóko wá mú un. Bẹ́ẹ̀ ni kì í wá ṣe àwọn akọ̀wé àti àwọn alága yìí nìkan ni wọ́n ṣiṣẹ́ fún Wike. Àwọn gómìnà kan náà wà tí wọ́n ní ohun tí Wike bá ti wí ni nítorí pé Abubakar Atiku ló mú inú bí Wike. Bí wọn ò bá sì ṣe ohun tí Wike ń fẹ́ ẹ̀yìn ẹ̀ làwọn yóò wà tí àwọn yóò sì dúró sí. Ohun gbogbo tiẹ̀ wá bọ́ sọ́wọ́ Wike nígbà tí wọ́n fi ń ṣe mínísítà ìlú Àbújá nítorí kò sí gómìnà kan tàbí olóṣèlú kan tí kò fẹ́ ní ilé tàbí ilẹ̀ ní Àbújá. Eléyìí sì ti wà lọ́wọ́ Wike báyìí. Kódà àwọn tí wọ́n ti nílé tàbí nílẹ̀ níbẹ̀ tẹ́lẹ̀ kí Wike tó dé àwọn náà ń sáré tọ̀ Wike lọ báyìí ni nítorí kí títì má jẹ ilé wọn lójijì tàbí kí wọ́n má ní ibi tí wọ́n kọ́lé sí kò dáa ilẹ̀ ìjọba ni. Ipò agbára ńlá yìí jẹ́ kí àwọn gómìnà yìí máa rọ́ lẹ́yìn Wike. Kò sì yàtọ̀ sí bí ìgbà tó ń ṣe gómìnà ìpínlẹ̀ Rivers tí owó burúkú ti ń wọlé fún wọn. Ṣùgbọ́n èyí tó burú báyìí ni pé Wike ti ní Tinubu lòun fẹ́ ṣiṣẹ́ fún lásìkò ìbò 2027. Gbogbo ohun tó bá sì lè ṣe láti fa ẹgbẹ́ PDP sẹ́yìn ló ń ṣe. Bẹ́ẹ̀ alága ẹgbẹ́ yìí àti akọ̀wé pẹ̀lú àwọn gómìnà míì ń tẹ̀lé. Níbi tí àwọn apàṣẹ ẹgbẹ́ PDP ti ní àfi kí àwọn wá nǹkan ṣe nìyí, Ṣèyí Mákindé ló sì ṣáájú wọn. Ohun tí wọ́n kọ́ ṣe ni pé kí wọ́n yọ àwọn alága àti akọ̀wé tó jẹ́ ọmọ Wike wọ̀nyí kúrò nípò wọn nítorí ọ̀nà kan ṣoṣo tí wọ́n fi lè rí àṣeyanjú ṣe rèé. Ṣùgbọ́n àwọn Wike jà fitafita. Wọ́n ní àwọn èèyàn náà kò ṣe yọ bẹ́ẹ̀ o. Wọ́n ní àwọn gómìnà PDP gbogbo bá pàdé wọ́n sì kéde pé àwọn ti yan ẹlòmíì tí yóò ṣe akọ̀wé ẹgbẹ́ náà pé kí á yán àwọn lọ jókòó sílé náà. Kí á ní Wike náà pé ìpàdé tirẹ̀ tó sì kó àwọn gómìnà àtijọ́ kan jọ làwọn náà bá ní wàhálà ní PDP yóò kó ara rẹ̀ sí bí wọ́n bá fi lè ní àwọn yọ akọ̀wé ẹgbẹ́. Àmọ́ àwọn gómìnà PDP tí wọ́n sì wà níjọba lọ́wọ́lọ́wọ́ yìí kò dáhùn. Wọ́n ní kí adelé alága kọ̀wé sí INEC pé àwọn yóò ṣèpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ àwọn National Executive Council 30 oṣù yìí kí wọ́n rán èèyàn kó wá wòran wọn.
àmọ́ ìwé tí Damagum ìyẹn adelé alága ẹgbẹ́ náà kọ kò lórí nítorí òun náà mọ̀ọ́mọ̀ kó fi orúkọ akọ̀wé tuntun sí i. Akọ̀wé àtijọ́ tí wọ́n ti yọ kò sì lè sáyìn nígbà tí wọ́n ti yọ. Òun nìkan ló fọwọ́ sí lẹ́tà tó mú lọ ìyẹn Damagum. Làwọn INEC bá láwọn ò gbà pé àfi tí akọ̀wé àtijọ́ ìyẹn ọmọ Wike yẹn bá sáyìn nìkan ni. Alákàtàǹpó ló kúkú ṣe bí ọ̀bọ kò gbọ́n, ọ̀bọ gbọ́ ti ní ọ̀bọ lọ̀bọ ń ṣe. Bí wọ́n sì ti gbọ́n nílé àlè ni wọ́n gbọ́n nílé ọkọ. Àwọn gómìnà àti àwọn àgbà ẹgbẹ́ tó kù mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí Wike ló wà nídìí ẹ̀. Mákindé sì ṣáájú ó ní kí wọ́n jọ máa wòran àwọn. Nígbà tí INEC sọ báyìí pé àwọn kò lè fọwọ́ sí ìpàdé tí wọ́n fẹ́ ṣe nígbà tí Anyanwu kò sáyìn ìwé tí wọ́n mú wá, Débọ̀ Olóògùn Àgbà jáde, alukoro ẹgbẹ́ náà, ó sì gba ẹnu àwọn Mákindé sọ̀rọ̀ pé kò sí èyí tó kan INEC nínú bí àwọn ti ṣe ṣèpàdé àwọn, kí wọ́n kàn wá síbẹ̀ kí wọ́n wá wòran lásán ni, kì í ṣe àwọn ènìyàn yóò pàṣẹ ẹni tó lè sáyìn tàbí báwọn ti lè ṣèpàdé àwọn. Bí òun ti sọ̀rọ̀ ní Damagum, adelé alága yìí tún sáré fò síta. Ó ní ọ̀rọ̀ tí Débọ̀ Olóògùn Àgbà sọ yẹn pé ó ju ẹnu ẹ̀ lọ o, àti pé kì í ṣe òun tí òun jẹ́ alága tàbí akọ̀wé làwọn rán nílùú iṣẹ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. Nígbà tó di ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí, adelé alága yìí pe ìpàdé àwọn oníròyìn. Ó ní àwọn ti dá akọ̀wé tí àwọn yọ níjọ́sí padà sípò akọ̀wé kó máa bá iṣẹ́ ẹ̀ lọ nítorí tí INEC ti lóhùn làwọn mọ̀, àti pé ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ tí àwọn fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ti sún síwájú o. Bẹ́ẹ̀ èyí tí Damagum sọ yìí, ìpàdé kù ọjọ́ 6 péré ni. Ohun tó jẹ́ kí àwọn ìgbìmọ̀ bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ Board of Trustee BOT jáde rèé. Àwọn Mákindé ni wọ́n wọ́ àwọn yẹn jáde nítorí àgbà ló tó rò ó lọ, ọba ló tó erin fọn, bí ọ̀rọ̀ ò bá tó ọ̀rọ̀ eégún ńlá kì í jáde o. Àwọn ni wọ́n pàṣẹ ṣá o, ìyẹn àwọn BOT tí wọ́n ní kí Damagum gbẹnu kọ́, kó má dá sí ohun tí apẹ́ ò ká rárá, kó sì má sọ ọ̀rọ̀ tí kò tọ́ sí i láti sọ. Wọ́n ní àwọn ìgbìmọ̀ tó ga jùlọ ló ti pàṣẹ pé dandan ni kí wọ́n ṣèpàdé ní 30 ọjọ́ oṣù yìí. Kí wàá ní tiẹ̀ láti sọ pé ìpàdé náà kò ṣeé ṣe mọ́? Kí ló kàn án láti sún ọjọ́ ìpàdé àwọn síwájú? Ta ló fún un ní irú àṣẹ bẹ́ẹ̀? Òun àtàwọn ta ni? Ìgbìmọ̀ BOT PDP yìí ní gbogbo àṣẹ tàbí ọ̀rọ̀ tí Damagum sọ pátá làwọn fagilé, pé kò lè dáadáa akọ̀wé ẹgbẹ́ tí wọ́n ti yọ nípò padà. Ìyẹn ò ní ṣeé ṣe. Bẹ́ẹ̀ ni kò lè sún ìpàdé àwọn síwájú, ìyẹn náà kò ṣeé ṣe. Àwọn yóò ṣèpàdé tàwọn o, bí INEC bá fẹ́ kó wá, bí kò bá sì wá, nígbà tó bá dé ojú ṣoṣù fòrò á ṣì fúnra ọ̀rọ̀ ni yóò yanjú ara ẹ̀ nígbà náà. Àti àwọn BOT àti àwọn gómìnà yìí, Ṣèyí Mákindé ni wọ́n tì síwájú, òun ló ń gba iṣẹ́ wọn ṣe. Àmọ́ gbogbo wọn ni wọ́n mọ̀ pé Wike ló wà nídìí ọ̀rọ̀ yìí, wọ́n sì ń wá ọ̀nà láti mú un. Bọ̀dé George ti bínú lórí ọ̀rọ̀ náà pàápàá. Ìyẹn ọ̀kan nínú àwọn alága ẹgbẹ́ náà látijọ́. Òun náà ní àwọn kan ni wọ́n sọ Wike di bàbàrà o. Àwọn ni wọ́n sọ pé òun ló ń náwó nínú PDP. Ó ní èèlò ló wà lọ́wọ́ ẹ̀, àti pé níbo ló wà nígbà tí wọ́n dá PDP sílẹ̀. Kí ló mọ̀ tí wọ́n ń pè ní PDP gan-an? Pé ọmọ kékeré léńje ni. Àmọ́ Wike kò rí ara ẹ̀ bẹ́ẹ̀ rárá o. Ó ti rí agbára ìjọba ńlá fi kí okùn bọ́ ẹgbẹ́ náà lọ́rùn. Ó sì nígbàgbọ́ pé ibi tí òun bá fẹ́ lòun lè wọ́ PDP yìí lọ. Ọjọ́ Monday ló yẹ kí PDP ṣèpàdé tí wọn yóò fi gba ara wọn lọ́wọ́ Wike o. Bóyá ìpàdé náà yóò ṣeé ṣe tàbí kò ní í ṣeé ṣe, kò sẹ́ni tó mọ̀, torí Wike àti Mákindé ló ń fa PDP yìí mọ́ ara wọn lọ́wọ́ báyìí. Àfàìmọ̀ kó má jẹ́ ọ̀sẹ̀ yìí ni wọn yóò fa kinní náà já pátápátá. Àmọ́ o, ọmọ tó bá ní ìyá òun ò ní sùn ní o, òun pàápàá kò ní fojú kan oorun, ojú wa ni yóò ṣe. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ àwọn ìpàdé PDP tó ń bọ̀ lọ́nà yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.